ìmọ̀ bú sàhábà máa fẹnu kan sàhábà máa pe sàhábà ní kèfèrí kúfúrún ìmọ̀ mú yàgò nínú Islam ni. Ànábì ní la tasubbu ashabi, Ànábì ní ẹ gbọ́dọ̀ bú ọ̀kan kan nínú àwọn sàhábà mi. Fawalladhi nafsi biyadihi, Ànábì ń búra, Ànábì ní mo fọlọ́ ń búra law anna ahadakum ẹnì kọ̀ọ̀kan yín tẹ́sán gba Islam lẹ́yìn àwọn sàhábà anfaqa tẹ́ bá lè ná mithla udi dhahaba dédé òkè Uhudu yìí tó wá jẹ́ pé góòdì gbogbo ẹ̀ ẹ gbé kalẹ̀ fún Islam níta gbé kalẹ̀ àwa tó góòdì yẹn àwa tó ọwọ́ ṣe dédé òkè Uhud ẹrù nìyẹn ọdún mélòó wọn fi náà yẹn wọn máa ná lọ́dún for years Ànábì ní bẹ́ẹ̀ bá gbé kalẹ̀ bẹ́ẹ̀ má adraka mudda ahadihim sẹ́yìn àwọn sàhábà náà àwọn náà ná góòdì sínú Islam mọ́dù lélẹ̀ Ànábì wa Muhammad sallam Ànábì ní sẹ́rí ládá tí àábù fún yín lérí tẹ́ náà yẹ bó ṣe pọ̀ tó yẹ kò lè tó ládá táwọn sàhábà gbà lérí góòdì táwọn ná tó ṣe déédéé mọ́dù mọ́dù mo mú lọ́wọ́ yìí mo sọ fáwọn ọmọ ìyá mo ní ẹmu jáde ní mọ́tò kí kálukú lè mọ̀ wá rẹ̀ ká lè mọ̀ báwọn sàhábà ti ṣe kí ni bí wọ́n ṣe tó ní tí wọ́n pè mọ́dù ní bó ṣe wà yí mẹ́rin rẹ̀ la máa fi yọ jáká bọ́ọ̀ bá ti mọ̀ báwọn sàhábà ṣe tó máa wo mọ́dù tó wà lọ́wọ́ mi mọ́dù wàá wò bí òkè Olúmọ bó ṣe ṣe kí ni bó ṣe tó gbogbo dáadáa tẹ́ báwo kẹ́ ṣe tọ́ba ilé ṣe dédé òkè Uhudu nínú ìnáwó sínú ẹ̀sìn góòdì wá ní gbogbo ẹ̀ ẹnu wọn báyìí táwọn sàhábà ná tí òdu dédé mọ́dù yìí lọ ládàá tí wọ́n gbà ju ti yín lọ ládàá tẹ̀yìn gbà ò lè tó ti wọn. Ànábì tí wọ́n sọ̀rọ̀ ló ní wala nasifa Ànábì ní kọ́dà ìdajì mọ́dù tí wọ́n ná ní góòdì nígbà tí nǹkan le ládàá tí wọ́n gbà ń bẹ̀ ẹ̀yin tẹ́ ná dédé òkè Uhudu ẹ̀ lè gbà láíláí. ma adraka ahaduhum radi Allahu ta'ala anhu ọlọ́run bá ní ọmọ ìṣẹ̀gbẹ́ yín ṣẹlẹ́gbà táwọn náwó wọn ná pẹ̀lú ẹkún pẹ̀lú ẹ̀jẹ̀ wọn ná pẹ̀lú ẹ̀fọ́kànbalẹ̀ inú òkè àti mọ́dù èwo ló tóbi lùyàmá ẹ̀hẹ́ lójú tiwa òkè tóbi àmọ́ Ànábì ní lọ́dọ̀ ọlọ́run èyí táwọn sàhábà ná tí òdu dédé mọ́dù lọ àbídájí mọ́dù ó du èyí tẹ́yìn ná tó ṣe dédé òkè Uhudu lọ òkè Uhudu yẹn mọ̀ bó ti tó àwọn tá a lọ Mọ́kà eléyìí jẹ́ kí Ànábì ṣàlàyé pé àwọn sàhábà mi ṣẹgbẹ́ ẹnìkankan nínú yín sábò sàhábà ká máa bó sàhábà èèyàn pọ̀ ọlọ́run yìn wọ́n ìwọ ń bú wọn ọlọ́run ṣe kí ni ọlọ́run yìn wọ́n ìwọ ń bú wọn wọ́n ní man yasubbu sàhábà fa huwa mal'un ẹni bá ń bú sàhábà kan wọ́n ní àpẹẹrẹ pọ́lọ́wọ́n bá aláàtí ṣépèlé ni bọ́lọ́n bá fẹ́ bínú sí yàn nínú àwọn kan téèyàn tara bọ̀ òun náà ní kéèyàn máa bú àwọn sàhábà bọ́lọ́n bá fẹ́ dalé kéwúrú fún yàn tọ́lọ́wọ́n bá aláà tó bá fẹ́ fún yàn ní àtibọ̀tán bú tọ́lọ́wọ́n bá aláà tó bá fẹ́ ṣépèlé yàn tọ́lọ́wọ́n bá aláà tó bá fẹ́ sọ ìbínú rẹ̀ kalẹ̀ léyàn lérí sàhábà lè yọ máa bú. Ànábì sallallahu alaihi wasallam ìyàwó Aisha ní Ànábì ní la tasubbu ashabi ẹ má bú kan náà sàhábà mi la'anna Allahu man sabba ashabi Ànábì ní Ọlọ́run bá ti sọ ìbínú rẹ̀ kalẹ̀ lérí gbogbo ẹni tí máa ń bú sàhábà. Bàbá rí tíọ́rì ìbá rí pírátíkà bọ́bá ti bẹ̀rẹ̀ sí bú sàhábà lẹ́yìn náà lọ́rọ̀ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí máa dàrú ọwọ́ adẹni yẹyẹ ọdìgbà kólẹ̀ ọmọ ike ọmọ sọ̀rọ̀ sí ọ àgbàlagbà ọmọ sọ̀rọ̀ sí ọ ọkùnrin ọmọ ṣépè lọ obìnrin ọmọ sí ọlọ́run mẹ́pẹ̀ táwọn yẹn ń gbà lójúmọ́ mẹ́ọ̀ lérí pé wọ́n ní ẹnìkan ń bú Abu Hurairah wọ́n ní ẹnìkan ń bú Muawiya wọ́n ní ẹnìkan ń bú Abu Musa al-Ash'ari wọ́n ní ẹnìkan ń bú Anas ibn Malik Amr ibn al-As ọlọ́run bá Allah náà ti sọ ìpè kalẹ̀ tẹ́lẹ̀ náà yóò wá fi ìpè sẹ́nu àwọn olùgbàgbọ́ òdòdó káwọn náà mọ̀ sí kíni ká máa ṣe nítorí pé ẹni bá ti ń bú sàhábà ó ti sọ ẹ̀sìn kalẹ̀ torí tí ẹni tó gba nǹkan wá tó bá ti digbá kólẹ̀ ní tó gbà wá náà ti di kíni ó ti yẹpẹrẹ ìta àfẹnẹ dákẹ́ nìyẹn ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa khuturatu sabbi sàhábà kí wọ́n á ní ewu tó wà níbi ká máa bú àwọn sàhábà alákọ̀ọ́kọ́ ẹni bá ń bú sàhábà ọlọ́wọ́ bá jagun man adali waliya faqad adantu bil harb Allahu waliyul ladina amanu ọlọ́run ní àwọn wòlíì mìíràn àwọn tó gbàgbọ́ ọlọ́run ní ulaika humul mu'minuna haqqan ọlọ́run láwọn ní olùgbàgbọ́ òdodo adẹ́pẹ́ àwọn làkọ́kọ́ wòlíì kò sí wòlíì tẹ́lẹ̀ yà tẹ́wàá yà débi pé tẹ́wàá ṣe dédé àwọn sàhábà ẹni bá tí wọ́n ń bú wọlé ọlọ́run lèmi gan fúnra mi ní dìde láti bá jagun àkọ́kọ́ ewu tó wà mẹ́rin ẹ̀ kọ́dà wọn bá ń sọ̀rọ̀ sàhábà láì dá tọ́run rẹ́rìn
ìwọ àtẹni tí ń sọ̀rọ̀ yìí méjèèjì ẹjọ́ ń bú sàábà ni wọ́n ní Abu Hurairah ó ní oúnjẹ lọ́dọ̀ ọ̀tá nìyí oúnjẹ lọ́dọ̀ Muawiya àdìsámù òun lè kó dáadáa wọ́n wá bú ẹ̀rín wa salatu wara Ali atamu àmọ́ ìrun lẹ́yìn Ali òun pé pérépéré àmọ́ torí oúnjẹ ni Abu Hurairah fi lọ sọ́dọ̀ Muawiya ẹni tó sọ àtẹni tí ń rẹ́rìn sí àwọn méjèèjì mọ̀lẹ́ òun náà Ọlọ́run ti ṣépè lé wọn.